òrèrè ojú tí wílí òrèrè ojú tí wílí nígbà tójú ń sunkún àìrí òrèrè ojú ló ṣẹ́fà fún ojú tójú bá mọ́lẹ̀ kedere ẹ̀là. Màdámù. Ó lo ìyàwó rẹ̀. Èmi fi ṣe pé ẹni tó bá yára lògùn gbé e because ìyàwó mi ti wà desperate jù ni wọ́n fi pé tí n bá tètè lò ó ṣeéṣe kóun náà padà lò. Yóò mọ̀ pé níbi tá a lówó dé tá a bá fẹ́ kọ́ ilé 10 láàrin 3 months a máa kọ́. Really? So why you. ṣó ti yẹ ẹsìn family property yẹn àwọn document ẹ̀ ńkọ́. Dọ́kúmẹ́ǹtì rẹ̀. Ojú gbogbo ṣe máa ń ní mi lára yẹn tó ṣe máa ń threaten life mi. O fẹ́ lé o fẹ́ gbá o fẹ́ àwo. Ṣó fẹ́ kí n lọ rob bank lórí ọ̀rọ̀ yẹn ni. Mo mọ̀ wọ́n ara mi ni mo ṣe rọra ń ṣe bí mo ṣe tó. So it's either you take me the way I am. Tó bá mọ̀ wípé o fẹ́ gbé ìgbé ayọ̀ àti àlàáfíà pẹ̀lú ìlú nínú ilé mọ ọba rẹ̀. Owó ni mo fẹ́ wọ́n lọ bí mo ní ìṣòwò lẹ́yìn owó owó fún mi. Bẹ́ẹ̀ni màdámù dádì kókó ṣẹlẹ̀ kíni kan. Ṣé o ya wèrè? Mo mọ̀ gbọ́dọ̀ wọ́n rí ni. Ẹ dákun ẹ fura o kọ́mọ́ bá gbọ́mọ bá fọ́ṣun ẹni wàá go aláàgò ṣiṣẹ́. Well, this is the toy the Lord has just provided for me. Wọ́n sáré yẹn ṣáájú nọ́mbà fẹsẹ̀ kan tó parí ṣẹ́ ń mí wọn ṣẹ̀ ráyè wọn ṣẹ́.